lórí pé ká máa tàpá sófin pé kí ọba wa pé kí ọba wa kó wá di ẹni yẹ̀yẹ́ tí ó sọ pé ṣé ọba yìí ìjẹ́ bó ṣe jọba tó tọ̀nà. A ti rí nílẹ̀ yìí tẹ́nìkan ti jọba ní ilẹ̀ Ọ̀yọ́ state wà tó jẹ́ pé wọ́n ṣe ẹjọ́ yẹn for almost 20 years wọ́n gbàdé lórí rẹ̀ náà ní Supreme Court ní pé rárá ìwọ kọ́ lọ́ba. ṣérù yẹn la fẹ́ ojú tó ti ẹni yẹn ojú yẹn ti ṣùgbọ́n ojú ẹ̀ ti gbogbo aráàlú wípé kí ló dé tẹ́yìn náà ti ṣe àtúnṣe kẹ́ ẹ ti yan ẹ ti ọ̀pẹ́ ni yóò tọ́ sí nítorí òfin báyìí kí ló dé tẹ́yìn ṣe ti wá ti ṣàtúnṣe kẹ́ ẹ ti jẹ́ kó jẹ́ pé gbàtẹ́ ẹ máa yan ẹni tí ó jọba ẹ ti jẹ́ kó jẹ́ pé ní ìlànà òfin òun lẹ fi yàn ìyẹn làwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ nìbàdàn ẹ ṣeun ìyẹn làwọn ò fẹ́ kó ṣẹlẹ̀. ẹgẹ àwọn tàtàkùnsẹ lórí ètò ìbáyà. ẹ ṣeun.